ẹ̀lẹ́ ọmọ òjé ló ń petu ọmọ òjé ló ń petu ọmọ parun jẹ́gẹ́dẹ́ etí Iyemẹtu Ògún ni wọ́n bọ léèyàn ọmọ odò dẹ̀bì gbogbo ẹyẹ ọmọ òǹpetu 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 tó ti wà káàkiri ẹ̀yin ọmọ petu tó gbòmọ̀ṣọ́ ẹ̀yin ọmọ petu modù ẹ̀yin ọmọ petu gómìnà gbogbo yín pátápátá Ìpetu Ìjẹ̀ṣà ṣebí Ìpetu kan náà ní gbogbo wọn pátá porongodo ẹ̀yin ọmọ Ìpetu bí n bá fẹ́ kí n mọ̀mọ́lé bàbá ẹ̀yìn ni ẹ̀yin ọmọ òjé ló ń petu ọmọ olúòjé nìyẹn làmú oko wọn gbọ́dọ̀ jẹyẹ ẹ̀gà ọmọ ìwìnrò ń bí o ọmọ pọ̀n jẹ́gẹ́dẹ́ ti Iyemẹtu ọmọ òjò bí mi kàkàkà obìnrin jowó ọ̀rẹ́rẹ́ àmọ́ kábà ṣe ẹ̀jẹ̀ ọmọ ìwìnrò ń bí o bí n bá rẹ̀ ilé àwọn bàbá ẹ̀yìn gbogbo ẹ̀ lóye mi ọmọ olúòjé làmú oko wọn gbọ́dọ̀ jẹyẹ ẹ̀gà ẹ̀lẹ́ ọmọ abúnibúni abèbú wọ́ntí ọmọ arínirínni abẹ̀rìn pòyẹkẹ ìmọ̀ bá wẹ́fẹ́wẹ́ lẹ́yìn lọ́sọ̀jẹ́ ilé ajá ni mo rí jẹ wọn rẹ̀yìn jẹ ọmọ pàjá fún aláwọ̀ ẹ̀là mọ́kò wọn gbọ́dọ̀ jẹyẹ ẹ̀gà ọmọ sàkìtì wọ́nyìn ìlàsọ gbárò ìlàsọ òbómi tútù rẹ̀ èmi lomi tútù ó fi làṣà ṣe nínú ilé wọn ọmọ sọnù ilé wọn bá lọ wọ́n bá lọ bàdàdà lọ fẹ́ni tí ọ̀fẹ́ ràn mí ọmọ parun jẹ́gẹ́dẹ́ tí Iyemẹtu alápòpò lóde ọjọ́ ọmọ àdìgò sóró ọmọ wíńrò ń bí mo ní bẹ́ẹ̀ yẹn bá tọ́ odò látọ̀jù ṣe mọ̀ pé yóò bá olúwẹ̀rí pa déjọ́ kan àwọn olóòjẹ́ làwọn kó wọn gbọ́dọ̀ jẹyẹ ẹ̀gà ẹ ǹlẹ́ o ẹ kú kalẹ̀ ẹ kú àti làákìrá ẹni bí ọjọ́ bá pòfiri bẹ́ẹ̀ ni ètò lètò yìí o ètò yín ètò kàǹkà yìí náà ni gbòǹgbò ọ̀rọ̀ tá a bá ń sọ pé gbòǹgbò ọ̀rọ̀ níbi tí ọ̀rọ̀ kì sí níbi tí àwọn àṣàyàn èdè níbi tí àwọn ìjìnlẹ̀ ọ̀rọ̀ níbi tó wà ibẹ̀ là ń pè ní gbòǹgbò ọ̀rọ̀ tó ọyá ẹ jẹ́ á máa bára wa bọ̀ díẹ̀ ṣé ẹ mọ̀ wípé abala wa níbi ètò yìí ó pín sí abala méjì abala àkọ́kọ́ níbi tí a ti ṣe àtúpalẹ̀ ìlú tí wọ́n ń pè ní Òpetu orí tá a kí oríkì rẹ̀ tán ní ìsìn àwọn Ìpetu gbogbo ẹ̀yin ọmọ Ìpetu múlọ́fà tá a fi ń pè ní Ìpetu lónìí náà ni ẹ gbọ́ tẹ́ ẹ bá lè farabalẹ̀ àti gbogbo bẹ́ẹ̀ ṣe ṣẹ̀ bí ìran yín ṣe rí ẹ gbọ́ lónìí abala ẹlẹ́ẹ̀kejì òun ni abala ibi tí a ti máa ṣe ìtọ́jú àrùn ara wa tá a bá wá fẹ́ ṣètọ́jú àrùn ara wa yìí kí ni kan tá a fẹ́ sọ nípa rẹ̀ lónìí a fẹ́ sọ nípa stroke eléyìí tí wọ́n ń pè ní àìsàn rọpárọsẹ̀ lédè àbínibí wa àìsàn rọpárọsẹ̀ kí ni máa ń fà á àti pàápàá bó la ṣe ń wò ó ẹ wò mí wò bẹ́ẹ̀ ṣe ń wò mí ẹ máa ṣíà gbogbo ọ̀rọ̀ yìí kí ẹlòmíì náà ò lè jàǹfààní bẹ́ẹ̀ náà ṣe láǹfààní láti jẹ lónìí lórí ètò yìí ẹ̀dẹ́kẹ́lòmíì náà jàǹfààní yín ẹ dákun ẹ máa ṣíà rẹ̀ káàkiri ẹ jẹ́ kí gbogbo èèyàn mọ̀ káyé èèyàn máa dáa kínú yín kílé èèyàn máa rójú kọ́nà èèyàn máa ráàyè kẹ́ ẹ rí bá ti ṣe kẹ́ ẹ máa rọ́nà gbégbà tẹ́ ẹ bá ti ń ṣíà rẹ̀ èmi mo sọ bẹ́ẹ̀ fún yín ní tí mo sọ fún yín lónìí yóò sẹ́mọ́ yín la ibi tí bá ń bẹ lójú ọ̀nà fún yín lónìí tẹ́ ẹ bá ti ń ṣíà ètò yìí yóò sì máa rọ́lu gbó torí arọ́ bí wòkun àtàkìtì bí wọ̀sà àgbàrá fọ̀nà kọ̀rọ̀kọ̀rọ̀ wọ̀lú arọ́ bí wòkun orúkọ wọn pe fá àtàkìtì bí wọ̀n orúkọ àpèsè ọ̀dàrà ẹ̀ńtẹ́tì ilẹ̀ pọ̀ ọ̀dọ̀ ọ̀ká tí bá ń bẹ lójú ọ̀nà kó kárí bọnú ọ̀wọ̀n tí ń bẹ lójú ọ̀nà kó wọ̀n bìrì sọnù kó jẹ́pọ̀ kó jàdí tí ń bẹ lójú ọ̀nà kó làgèrèrè ọ̀gangan ọ̀nà báyìí làlákè sọ ẹ̀yìn mò ń bọ̀ wá. Dr. Suleiman ló ní kí gbogbo yín o wọ́n sì kí gbogbo yín lọ́kọ̀ọ̀kan. Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ ló ní kí gbogbo yín o wọ́n sì kí gbogbo yín lọ́kọ̀ọ̀kan. Wọ́n sọ́ka sùn bẹ́ẹ̀ níta ká má tòjòjò mọ́ jẹ̀díjẹ̀dí ara ríro àìlè ṣe déédéé ọlọ́mọkùnrin ẹ̀yìn dídùn
nígbàkúgbà tára wa bá ń kọ́fẹ́ o wọ́n tó ká sùn ní ẹ̀dọ̀ wa kára wa lè jí pépé. Bó ti rí náà nù tẹ́ mọ wá káàkiri náà nù káre ó lè jí pépé jẹ́ máa fọpẹ́ ká máa gbé òṣù bàràbàtà ká máa gbé fún Alhaji Dr. Suleiman Lawal Ẹgbẹ̀jú Ògbómọ̀tọ́ nítorí pé àwọn náà ni wọ́n ń wò níwò wípé àìsàn burúkú tí ó pa wá tí ó bà wá lórúkọ jẹ́ tàbí tí ó sọ wá dẹdun arinlẹ̀ kò gbọdọ̀ mú wa tí wọ́n po gbogbo ẹ̀pọ̀ ẹnikẹ́ máa rà á. tó ẹ wò mo sọ fún yín pé mo fẹ́ sọ nípa Ìpẹ̀tù ibẹ̀ ni wọ́n wọlé sí báyìí. Ìpẹ̀tù níbo ni Ìpẹ̀tù ti ṣẹ̀ wá níbo ni wọ́n ti wá níbo ni ìran wọn ti wá gbogbo ẹ̀yọ́ ọmọ Ìpẹ̀tù tẹ́ ń bẹ káàkiri àwọn ẹlòmíín wà tó ṣe pé ọ̀tọ̀ lọ́mọ ìlú tí í ṣe ṣùgbọ́n oríkì tí wọ́n fi máa kì í oríkì Òpẹ̀tù ni irú Òpẹ̀tù wo ni àwọn ọmọ olóòjé kan náà ní gbogbo ibi tí Ìpẹ̀tù bá wà ọmọ olóòjé ni gbogbo wọn pátápátá níbo lẹ ti ṣẹ̀ ibi ẹ ti ṣẹ̀ rèé o èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí ọmọ olóòjé ni ní ẹ̀làmọ́kò wọn ò gbọ́dọ̀ jẹyẹ ẹ̀gà ọmọ arọ́tíwẹ̀ bí òjò ọmọ atẹniwíjọ́ bẹ́ẹ̀ ni gbogbo ọmọ olóòjé náà lọ́mọ arọ́tíwẹ̀ bí òjò ibi tẹ́ ẹ ti ṣẹ̀ rèé ṣé ẹ rántí ṣé wọ́n sọ fún yín ṣé ẹ gbọ́ tẹ́lẹ̀ wípé Ilé Ifẹ̀ òun náà ni gbogbo ìlú tí bá ń jẹ́ Òpẹ̀tù ni wọ́n ti ṣẹ̀ wá o kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ rìn Ilé Ifẹ̀ lẹ́ ti ṣẹ̀ wá nítorí pé ilé tí wọ́n ń pè ní Òpẹ̀tù ń bẹ ní Ifẹ̀ dòní olónìí tí wọ́n bá yín sọ̀rọ̀ yìí ilé Ìpẹ̀tù kí ni nǹkan tí ọ̀fà tẹ́ fi ń pẹ̀lú ní ilé Òpẹ̀tù nílùú Ifẹ̀ ẹni tí ó jẹ́ olórí wọn bàbá ńlá bàbá wọn bẹ̀ iṣẹ́ ọdẹ ni máa ń ṣe iṣẹ́ ọdẹ pọ́nbélé òun lọ́yàn láàyò tó bá wọgbó lọ bó ṣe wù kó burú tó bí ọ̀bá rí ẹran pa yóò pẹ̀tù wálé tí ọ̀bá rí ẹran pa wọ́n ti wá wò wípé bẹ́ẹ̀ bá dọ́dọ̀ bàbá yìí ẹ jẹran ẹtu bàbá yìí tó bá tó ọdẹ bàbá yìí ẹtu yóò sọ kọrùn ìyínú ni wọ́n fi wá wo ilé yìí gẹ́gẹ́ bí ilé tí wọ́n ti máa ń pa ẹtu wọ́n wá sọ di agboolé Òpẹ̀tù nígbà tí bàbá yìí ò sí mọ́ láyé tó kú òun bẹ́ẹ̀ Ìpẹ̀tù ilé agboolé Òpẹ̀tù òun náà ni wọ́n ń pè é ṣé wá rí gbogbo àwọn tó wá dìde láti bẹ̀ gbogbo àwọn ọmọ bàbá yìí iṣẹ́ ọdẹ náà ni gbogbo wọn ń ṣe gbogbo ibi tẹ́ ẹ ti rí Ìpẹ̀tù wọ́n ṣọdẹ àwọn ọmọ wọn lọ ṣọdẹ kúrò tí wọ́n ṣọdẹ débẹ̀ wọ́n ṣọdẹ kúrò ni wọ́n ṣe ọdẹ débẹ̀ bẹ́ẹ̀ bá rí ẹni Òpẹ̀tù Ògbómọ̀ṣọ́ àwọn náà ṣọdẹ débẹ̀ òun ni àwọn ń pè wọ́n ní Òpẹ̀tù nítorí pé ilé Òpẹ̀tù ló ti wá ní ìlú Ifẹ̀ Òpẹ̀tù ti ń bẹ ní ọ̀nà ẹ bá ti kú Òlómù Àrán ẹ bá ti kú Òlómù Àrán gẹ́lẹ́ báyìí ẹ bá lọ sí ọ̀nà Èkìtì ni mò ń sọ wọn o ìlú tẹ́ẹ̀kàn wọ́n ń pè ní Ìpẹ̀tù Gómìnà Ìpẹ̀tù Gómìnà yìí kò sí nǹkan kan Ilé Ifẹ̀ làwọn náà ti wá Òpẹ̀tù ni wọ́n ń pe àwọn náà Ìpẹ̀tù mọ́dù gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ní ẹ̀gbẹ́ Ilé Ifẹ̀ lọ́hùn-ún ọmọ Òpẹ̀tù náà ni Ìpẹ̀tù Ìjẹ̀ṣà láti Ifẹ̀ ìlú náà ti wá òun náà sọ dẹ́dẹ́bẹ̀ ni wọ́n fi ń pè ní Ìpẹ̀tù ṣùgbọ́n ilẹ̀ Ìjẹ̀ṣà ibẹ̀ lọ́tẹ̀dó sí ni wọ́n fi ń pè ní Òpẹ̀tù Ìjẹ̀ṣà ẹ wá gbọ́ o Ìpẹ̀tù tẹ́ ẹ bá wò ó ẹ rí i pé kì í ṣe wípé wọ́n kàn déédé ń jẹ́ Òpẹ̀tù iṣẹ́ ọdẹ tí bàbá wọn ń ṣe ẹtu ni bàbá máa ń pa tó bá lọ sí igbó ọdẹ òun lọ́fàá tí wọ́n fi ń pè ní Ìpẹ̀tù wọ́n bọ̀ ń tí ì dé. Ọkùnrin tó lè tadé lé pé tó bá ti dojú iṣẹ́ kò lè dági mọ́ lò dáadáa kò lè tàtẹ̀kànlẹ̀ ọmọ gbọ̀ngbọ̀ngbọ̀n. Nǹkan ọmọkùnrin kéré jọjọ rí ẹ̀ lọ́wọ́ àlùjọ gángan ni solution sọ̀rọ̀ rẹ̀. Ó káre ọkọ mi ohun tí mo ṣe máa ń gbà tiẹ̀ nìyẹn. Ó ti yí àwọn ọkùnrin tó yakilala tá a dá mọ̀ wípé kárakára ní iṣẹ́ àlùjọ gángan náà alcoholic bitters lágbo ara. Olómi ẹ̀ wà ọlọ́tí ẹ̀ náà wà méjèèjì ló ń ṣiṣẹ́ bí àrìrà lágbo ara. Ó ń mára gbá yagiyagi ó ń fúnni lókun àtagbára tá a nílò láti máa ṣiṣẹ́ akọni. Bí nǹkan ọmọkùnrin bá kéré jọjọ orí ẹ̀ lọ àlùjọ gángan náà alcoholic bitters ni kò gbẹrura kò dúró déédéé. Ọ̀pá ìhun náà tọ̀tọ̀ọ̀tọ̀ wàá máa ṣínú bolẹ̀ tàbí elépele gbà bẹ́ẹ̀. Àlùjọ
gángan non-alcoholic bitters iléeṣẹ́ Suwalok Pharmaceutical Nigeria Limited tó wà ní number 1 Iwo Olóyè Street Ìtasọ́ní Ṣàgámù ìpínlẹ̀ Ògùn ló ń produce tó tún pákéjì ẹ̀ tẹlifon 07049765304 bẹ̀rẹ̀ ẹ̀ nílé ìgbafẹ́ àtàwọn ọjà ńláńlá tó wà lágbègbè rẹ̀ fún ìmọ̀dọ̀ àwọn alágbàtà jákèjádò Nàìjíríà àlùjọ gángan non-alcoholic bitters ìwọ náà gbẹrura kó gbàgbó kọjá bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni ikú bàbá ọrùn kèrègbè bàbá àgbẹ̀ ọlọ́mọ sí kàtàrí bàbá àgbàdo odò pasapasa ní bàbá ọ̀gbẹlẹ̀ ẹ wò mí wò mo ń sọ fún yín wípé bí ẹ ṣe sọ fún yín òun bẹ́ẹ̀ bá gbìyànjú tẹ́ ẹ bá tẹ̀lé tẹ́ ẹ sì lo oògùn yìí ẹ rí i pé ìtẹ́nikẹ́ ẹ lò ó fún gan ni ó kò bẹ́ẹ̀ bí ìdán mo wá fẹ́ sọ fún yín nípa ọ̀rọ̀ òǹpetu eléyìí tí à ń bá bọ̀ òǹpetu àwọn òǹpetu kan ń bẹ tó ṣe wípé nígbà kan tí wọ́n bá kúrò ní ilé wọn ò lè má béèrè lọ́wọ́ Ifá Ọ̀rúnmìlà bàbá àgbọnmìrègún àtòrí ọmọ tí ò sunwọ̀n ṣe nínú àwọn nǹkan tí Yorùbá gbàgbọ́ láti fi ṣe alátọ̀nà wọn òun náà ni Ifá Ọ̀rúnmìlà tí ẹ bá fẹ́ jáde kúrò nílé ẹ máa gbọ́ o àwọn ó béèrè lọ́wọ́ fábò làwọn ó sì rìn wọ́n wá Ifá ní ọ̀wá tọpasẹ̀ náà sọ fún wọn pé kí wọ́n máa lọ ibi tí wọ́n bá ti pín ẹran etu pa ibẹ̀ ni kí wọ́n gbé dúró bẹ́ẹ̀ bá débẹ̀ tẹ́ ẹ bá ti pẹran etu ibẹ̀ ni kẹ́ ẹ gbé dúró ẹ worú Ìpẹ́tù ti ilẹ̀ gbóná yìí wọ́n dífá fún wọn náà ni pé ibi tí wọ́n bá ti pẹran etu o ibẹ̀ ni ẹ gbé dúró o tẹ́ ẹ bá ti rí ẹran etu pa ibẹ̀ ni ẹ gbé dúró wọ́n wá bẹ̀rẹ̀ ìrìn àjò wọn ò rí ẹran etu pa o wọ́n rìn títí àìmọye ìlú tí wọ́n ń dé tí wọ́n ń kàn lójú ọ̀nà tó ì jẹ́ wípé wọ́n tún dúró síbẹ̀ bóyá àwọn lè rí ẹran etu pa wọn ò ní rẹ́ran etu pa wọ́n tún pò ńbẹ̀ wọ́n tún tẹ̀síwájú títí tí wọ́n fi wá dé ibi tí wọ́n dé nígbà wọ́n débi tí wọ́n dé òun náà ni wọ́n wá rí ẹran etu eléyìí tó jẹ́ abo ẹran etu òun náà ni wọ́n rí kí má fa ọ̀rọ̀ gùn nígbà yá wọ́n tẹ̀lé wọ́n nàbọ̀n sí wọ́n sì pa ẹran etu yìí nígbà wọ́n pa ẹran etu yìí ni wọ́n dúró pé wọ́n ti sọ pé ibi táwọn bá ti pa ẹran etu ibẹ̀ ní káwọn ó dúró sí wọ́n sì dúró síbẹ̀ wọ́n á ń pè ní òǹpetu ti ilẹ̀ gómìnà ṣe mọ̀ wípé ìran bàbá wọn ní máa petu náà láti lè fẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìdí nìyí tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú tẹ́rí tí wọ́n lọ tẹ̀ táǹpẹ̀ ní Ìpẹ́tù Ìjẹ̀ṣà Ìpẹ́tù Ìjẹ̀rú Ògbómọ̀ṣọ́ Ìpẹ́tù ti Ìgbómìnà yìí Ìpẹ́tù Modù agbogbo òkú tí Ìpẹ́tù wà bí kí wọ́n dífá fún wọn pé ibi ẹ bá ti pẹ́rín etu ibẹ̀ ni ẹ ó ti máa dábí ẹdun ẹ ó ti máa rọ̀ bí òwe ohun tá a pè káàkiri nu tó di Ìpẹ́tù tí a ò mẹ́nu kó ń bẹ̀ tí tó fi dùn ní gbogbo ibi tẹ́ ẹ bá ti gbọ́ tí wọ́n ń ṣèpẹ́tù ń bọ̀ ẹ tó ń jẹ́ tó dókè lọ́hùn-ún tó ń bọ̀. Lawafin aba mixture. Lawafin òtó kan gé ètò ògì. Bẹ́ẹ̀ni o, Torofin ní iṣẹ́ Lawafin aba mixture lágbo ara. Ó yọ ọ̀rọ̀ ara fọ̀dọ̀ tí ara mú kan dá. Ìtọ̀ ṣúgà jẹ̀díjẹ̀dí, paráàdì tó roni gorogo. Ìfúnpá gíga, ibà táífọ̀ì. Ara ò jí pépé àbí òmókun dáadáa. Ọkùnrin tí ò lè ṣe ṣe akọni. Obìnrin tí ń kó oṣù ẹ̀ ṣe ségesège. Lawafin aba mixture ní kó lò. Nàmdàkìlù ló ń tẹ̀ gbà. Ilé-iṣẹ́ Suwalok Pharmaceutical Nigeria Limited. Ó wà number 1 Ewu Olóyè Street Ìtasọ́ní Ṣàgámù ìpínlẹ̀ Ògùn ló ń produce ẹ̀ tó tún package ẹ̀ telephone 07049765304 ó wà chemist àti pharmacy stores dé máwọn ilé ìtajà ńláńlá lágbègbè rẹ̀ Lawafin aba mixture lárúntẹ́ egbògi tó ṣe gbẹ́kẹ̀lé ní ẹgbà bẹ́ẹ̀. Lawafin aba mixture ní ẹ̀rà ó ṣe wà ní powder ìyẹ̀fun bẹ́ẹ̀ ló wà lólómi iṣẹ́ rẹ̀ pé lágọ̀ọ́ ara. Bó ṣe rí nù Lawafin bóun ti ń ṣiṣẹ́ rẹ̀ lẹ́wọ́n ṣe ṣàlàyé fún yín bó ọba ti ní Lawafin lé ọ̀kápá gbogbo àwọn àìsàn pẹ́pẹ́pẹ́ tí ń bá ọjà náà àgọ́ ara rẹ̀ nù gbìyànjú kó o ní lé tó ẹ wá gbọ́ ẹ̀yọ́ ọmọ òjé òun Ìpẹ́tù ẹ̀yọ́ ọmọ òjé òun Ìpẹ́tù ṣọ́ọ̀dẹ ni bàbá yìí ṣe ẹ̀tún bàbá yìí ń pa ọmọ olóòjẹ́ làmókò wọn gbọ́dọ̀ jẹ́ yẹ̀gà
bàbá yín Ipetu bàbá yín jagunjagun nìyẹn lọmọ sọ̀rọ̀ ogun bàràfàgbẹ̀ ọmọ sọ̀rọ̀ ogun bàràfàgbẹ̀ ọmọ parun jẹ́gẹ́dẹ́ ti Ìmẹ̀tù Ògún ni wọ́n bọ nínú ilé yín ọmọ odò tẹ̀bì mo ní wọn kì í bí wọ́n ṣe kó ìran bàbá tẹ̀yìn ẹ̀yin ọmọ olóòjé o ọmọ wíwọ́ bí o ẹ̀yin lọ́mọ rọtí ni bàbá yìí kú ọmọ rọtí wẹ̀ bí òjò ọmọ atẹniwíjọ́ o ẹ máa gbóhùn ẹnu tèmi bí wọ́n ṣe máa kó ló jẹ́ làmókò wọn gbọ́dọ̀ jẹ́ ẹ̀gà ọmọ abúnibúni abẹ́búwọ́ntì wọ́ntì ọmọ arínrínní abẹ̀rẹ̀ pẹ̀kẹ̀ ìgbà tí mo wẹ́yìn lọ sí òjé lé ajá mórí jẹ wọ́n rẹ̀yìn ibẹ̀ jẹ mo ní mo wẹ́yìn lọ sí òjé lé mo ní ajá mórí jẹ o wọ́n rẹ̀yìn ibẹ̀ jẹ níjọ́ tí mo ní mo fẹ́ lọ joyè lójé lé kò jẹ́ ìròyè ibẹ̀ jẹ ajá ni wọ́n fún mi jẹ ẹ̀là pòpò lópin ó jẹ́ ọmọ àdìgò ṣòro ọmọ wíwọ́ bí o ọmọ abúnibúni abẹ́búwọ́ntì arínrínní abẹ̀rẹ̀ péyẹ̀kẹ́ ìgbà tí mo wáyé lọ sóje ilé ajá mórí jẹ́ wọn rẹ̀ yìí ìjọ ọmọ apájá fún aláwọ̀ ẹ̀làmọ́kò wọn gbọ́dọ̀ jẹyẹ ẹ̀gà ọmọ sàkìtì wọ́n ìlàsọ̀ gbárò ìlàsọ̀ bọ́mi tútù rẹ̀ èmi lomi tútù ó fi làṣà ṣe nínú ilé yín ọmọ òṣónú ilé wọn gbá lọ ẹ má sà lọ fẹ́ni tí wọ́n fẹ́ràn mi ọmọ parun gẹ́gẹ́dẹ́ etí iye mọ́dọ́ ọ̀kàkà májòbí mi yangi ẹ lẹ́ o ẹ̀yin ọmọ olóòjé tó ìwà sí ojú òpó kalẹ̀ fẹ́yìn ọmọ Yorùbá ẹ gbọ́ mi bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi ẹ dákun ẹ máa bá mi sí ààrẹ kó o soríire lọ́dún yìí sí ààrẹ kó o rí 10 million he lójijì sí ààrẹ káyé èrè ó bẹ̀rẹ̀ sí dáa sí ààrẹ kí nǹkan ó change fún ọ pátápátá sí ààrẹ kí orí burúkú ó kúrò lọ́rọ̀ rẹ sí ààrẹ kó bẹ̀rẹ̀ sí máa dáa fún ìgbésí ayé rẹ tó o bá ti ń sí ààrẹ ọmọ pọ̀ ń fẹ́ ṣàánú èèyàn nu Ọlọ́run wá ṣàánú wọn náà torí gbogbo àwọn tó ń gbọ́ yìí tí ò ń ṣe ààrẹ fún wọn yìí àwọn náà lọ́wọ́ ń jàǹfààní ibẹ̀ ni ìgbésí ayé ẹlòmíì lóyè ti bẹ̀rẹ̀ sí máa dùn tí ọmọ dáa ìdí nù tó jẹ́ pé tó o bá ti ṣí ààrẹ ayé rẹ̀